ṣé wọn tó fẹ́ tọrọ lóúnjẹ lọ́wọ́ èèyàn láàmú sọ fún gbẹ̀fẹ́ máa gíṣe fi yòó sí ó fẹ́ tọrọ ni ò ní sọ bẹ́ẹ̀ ẹ ti jẹ́ ti mú lára ìpè ọ̀ṣọ́fà ju pé kẹ́ ẹ sọ owó ọ̀rọ̀ tó tóbi bẹ́ẹ̀ yẹn lọ́rọ̀ yẹn tóbi tẹ́lẹ̀ mo fẹ́ máa gé àwọn fídíò yẹn kára máa yọ̀rọ̀ sọ ìmọ̀jà yọ sọ ẹni tó jọmọ ọ̀ṣọ́fà gan bàbá wa látọ̀ṣọ́ ọ̀ṣọ́fà báwo yẹn bá ta sí á sọ̀rọ̀ àwọn bàbá nítẹ̀lẹ̀ gẹ́gẹ́ lẹ́bàṣẹ́ bẹ́ẹ̀ bá sọ sí wọn á sọ̀rọ̀ we tell you the truth ọ̀tọ̀ tó bá ń gbàdúrà ẹ já sọ̀rọ̀ bí tọ́rọ̀ lọ ẹ má jà torí àjà ìdíjẹ́ pẹ́lẹ́ nítorí àsọdùn àti àsọbàjẹ́ ọ̀rọ̀ kẹwàá máa ní ọ̀ṣọ́fà ó gbé wa mọ́ra gbígbé mọ́ra yẹn túmọ̀ sí pé ó ń fọwọ́ náà ní pé scam ló ń ṣe ẹ wà máa fọ́n tí ò ṣe ṣẹlẹ̀ ẹ máa fún ọ lẹ́nu ọ̀rọ̀ sọ kò yẹ pé ìjọ táyé fi mọ̀ yín torí àwọn ọmọ yìí àwọn ọmọ gbàtẹ́ ń dílà àmọ̀ yín gbàtẹ́ ń ṣiṣẹ́ dílà yín àmọ̀ yín wọ́n lẹ́ ṣe dílà ní tamọ́tò àmọ̀ bẹ́ẹ̀ sí tàbí ìsìn àmọ̀ àgbàtẹ́ ń ṣe dílà àfi dílà mọ̀ yín wòlíì la fi mọ̀ yín lọ́ọ̀láìn. Tibetan ọmọ àlè ṣé ò ṣe báláyé yìí ọmọ àlè tó o bá bí lọ́mọ pàápàá báyìí kẹ́ ẹ sọ wípé ọmọ yìí o bóyá kán fi ṣe nǹkan oṣù ó dà pé ó máa dájú. Mo sọ fún ẹ ní àná Tibetan wípé màá ṣe fídíò yìí màá ṣe lẹ́ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́rin fún ẹ mo lè máa ṣe títí dìgbà tó o bá sọ̀rọ̀ mo sẹ́ndì sí ẹ lánàá mo sẹ́ndì sí ẹ ṣóò tí mo ṣe lánàá mo sẹ́ndì sí ẹ ẹ lè sọ wípé ò rí ṣóò yẹn mo sẹ́ndì sí ẹ ìdí ni wípé àwọn àgbàlagbà máa ń pòwe kan wípé òrìṣà tí ò bá lè gbè mí ẹ fi mí sí bó ṣe bá mi bí ìjọ yìí tí ò bá pè yẹ ṣé ò lè kúkú fi ìjọ yìí sílẹ̀. ẹ̀yin tèmi eré tó a ti gbẹnu tán báyìí o ìjọ celestial gbogbo àwọn alàgbà oríṣiríṣi wọn ti jáde ti bàbá Tibetan báyìí o lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ tí bàbá Tibetan fi ọ̀ṣọ́fà olórí ìṣẹ̀lẹ̀ tó fi wé Buhari tán ní ó gbá wọn ni ó ṣe gbá ó ṣàwo ni gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ti bínú jáde o àwọn ègùn gan bínú jáde pé bàbá Tibetan mo ti ṣèṣó fún ẹ tó bá fẹ́ try mi mo wà ń lé fún ẹ jọ bàbá Tibetan náà wá ti dira tán finally báyìí bàbá wa ti fi òun lẹ̀ fún gbogbo àwọn alàgbà èyí tán jáde sí wọn pé wọ́n sọ báyìí wọ́n sọ gbá wọ́n sọ àwọn bàbá Tibetan ní ẹ mọ ibi tí mò ń gbé ẹ mọ ilé mi ẹ mọ chọ́ọ̀chì mi èyí tán wá ti bí lẹ́nu yín kò wá bá mi bíbá ẹ̀yin tèmi gbẹ̀gẹ̀rẹ̀ ti gbiná báyìí bàbá Tibetan wọ́n ti fárígá wọ́n ti fèsì ọ̀rọ̀ padà fún gbogbo àwọn wòlíì ìṣẹ̀lẹ̀ lórí mátà ẹjọ́ ẹja gbọ́ díẹ̀ lẹ́nu bàbá Tibetan. Thank you, sir. ẹ kú ìfi ọ̀rọ̀ ọmọ ènìyàn ṣe ìgboro ti dàrú bàbá ìgboro ti dàrú àwọn interview kan tí àwọn akọ̀ròyìn ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ènìyàn ní ẹ sọ̀rọ̀ sí papa ọ̀ṣọ́fà pé ẹni láti tọrọ àforíjì ní kíákíá èèyàn bẹ́ẹ̀ ó wá yà wá lẹ́nu wa ní àmàdébélé ni láti béèrè kí a sì bẹ̀yìn kẹ́ ẹ tọrọ fún ìforíjì ní kíákíá opinion yín bàbá. Thank you very much. Ẹ̀yin náà lẹ máa ń sọ pé ó kún àti ó tún dànù àbí adégún àtàdé ògún alámọ̀láwọn olùṣọ́ àgùntàn kan tó ń jáde ògún mọ̀dẹ̀ jẹ́ àmọ́láwọn olùṣọ́ àgùntàn kan náà tó ń jẹ́ Ṣàngójì mi mọ̀dẹ̀ ráwọn olùṣọ́ àgùntàn kan náà pé tó ń pè ní ewu lọ tán mọ̀tún náà olùṣọ́ àgùntàn mi tó ń pè ní Ifádayọ̀ so yàn ní pé kó má ṣèrè bọ́ mi orúkọ èsì fáwọ́d Ifágbèmílà Ifádayọ̀ so that's to say wọ́n ti lọ́lọ́run kankan tó padà Ọlọ́run kejì ṣé ti yẹ ń sìn bẹ́ẹ̀ni so gbogbo eléyìí tí wọ́n gbé gàgà yẹn kí wọ́n wo fídíò yẹn dáadáa Bíbélì ní kò sí ọ̀rọ̀ tí wòlíì lè dá sọ èmi kọ́ ni mi ò lápọ́lẹ́jì tí mo fẹ́ ṣe much John, when you look at Judges 6 from verse 4 to 11 wọ́n ní Gideon dá ilé òrìṣà rú ìgboro dàrú so màdó wá yá Gideon wá rí pé bàbá ń fẹsẹ̀ jọlẹ̀ bàbá tó bí Gideon ń fẹsẹ̀ jọlẹ̀ pé àwọn ìlú ti kóra jọ pé wọ́n fẹ́ wá bá ọmọ yẹn but ó wá fún wọn nímọ̀ràn pé if Ba is God he can easily fight for himself nínú gbogbo ọdún wa Ọ̀ṣọ́fà belongs to all of us because of the company he said he has ìjọ mímọ́ tó gbé kalẹ̀ yìí so ó jẹ́ ti gbogbo wa just like a Canadian Tire in Canada
everybody can take franchise. Then àwọn tó ló káwọn lára lẹ́ni tó di Bákáleke wọ̀nyí náà, because ibẹ̀ náà ti ń jẹ, ibẹ̀ náà ti ń mu, ibẹ̀ náà ti mọ̀ wọ́n, àbí kò yẹ ń sìn, so automatically then àwọn tó dẹ̀ rí wọ̀nyí náà ìkọ̀kọ̀ náà náà ń sọ o, wọ́n fún wọn lówó láti lọ sórí internet láti ṣe nǹkan tó ń ṣe wọ̀nyí ni most of them are jobless, and bó dẹ̀ bí wọ́n dẹ̀ ṣe mentality wọ́n ṣe rí ni wọ́n handle ẹ̀yẹn. Kí ló ṣẹlẹ̀ ní mentality wọn, because tó bá fún wa ní summary àbí English bá ká kọ́ ní school, wọ́n á ní ká summarize kó má ju 50 letters or words, so wọ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní wọ́n tó wà ń bẹ̀ yẹn kò sí lè tó bú Ọ̀ṣọ́fà ń bẹ̀ o, wọ́n bú Ọ̀ṣọ́fà kó tó kú wọn dẹ̀ bú Ọ̀ṣọ́fà lẹ́yìn yẹn, báwọn ṣe gbà sódì wọ́n gbà sódì. Ó mú mi rántí gbà tí mo wà ní primary 4 tí mo ṣe gbé portmoto sórí, gbà tí mo gbé portmoto sórí tí mo dé àárín ọ̀nà, ẹnìkan pé orí bàbá mi bàjẹ́, orí bàbá mi tó bí mi bàjẹ́, ó tún sọ so bá ṣe mo ṣe gbé briefcase yẹn lẹ́ni ta bẹ̀rẹ̀ ìjà, so àjà títí mo lose gbogbo bọ́tì mi, mo dẹ̀ lose torí UNN Siemens ni mo ń lọ lọ́jọ́ yẹn, blue aṣọ ni mo wọ̀, wọ́n fàáyà nígbà tí ma fi délé, mi pé mo lu ẹnìyẹn dáadáa, mo wá ń ṣe bí ìjàpá, mo ń ṣe gbogbo lọ síbẹ̀, ṣùgbọ́n tí dáàdì mi dé tí ó dà ọjọ́ kejì, wọ́n rí pé gbogbo aṣọ mi ó ti yá. Wọ́n ní kí ló ṣẹlẹ̀, mo lẹ́nìkan pé dáàdì mi ní, ó pè dáàdì pé orí ẹ̀ bàjẹ́, dáàdì wọn ní ṣé orí ìhun tó ń gbé sórí rí ṣé ó bàjẹ́, ó ní ó ti aṣọ tó yà yín kọ́, wàá lọ ṣe bricklayer, táìmì wọn máa ń ṣe ilẹ̀ àtẹ̀bọ́ kan lọ́dọ̀ wa, tójò bá rọ̀ afẹsẹ̀ máàcì, mo lọ ṣe labourer, mo fi ra aṣọ míì o, mo lọ ṣe labourer. So with that sir, kò sí ẹni tó bú bàbá Ọ̀ṣọ́fà, kò sẹ́ni tó kọ lẹ́tà 72 hours sí mi, kò sẹ́ni tó ẹnu ẹ mo ti ń gbọ́ 72 hours ọdẹ mọ́, mo máa ń gbọ́ táwọn Pentecostal tó máa sọ 72 hours with Christ, 72 hours bí ẹ máa ṣe ń church yìí, ìyẹn ló jẹ́ kó mọ yín lára 72 hours nígbà tí Jésù ní pàtí tó ń ṣe, tí wèrè kan máa ló ń ṣe, pastor kan ló ń ṣe 72 hours with God. So sir, nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ pé àtúnṣe níjọ yìí fẹ́, àtúnṣe níjọ yìí fẹ́, ọ̀nà gbómi yẹn parí, wọ́n gbọ́ sódì, ṣebí sẹ̀lẹ́sì àlélẹ́, ṣebí sọ́nà ló wà lọ́rùn mi, so báwo ló ṣe ká wọn lára ju tèmi lọ, then adẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ pẹ̀lú 54 years náà déyàn ti fi sí, time touch of accuracy kò tí tó 54 years, so automatically bàbá gbogbo wa ni, mo ní bàbá tó bí mi gangan, which is Festus Okenona Tibetan, but tó bá wọ bẹ̀yìn sí tó bá ń bú, tí n bá fetí sílẹ̀ tó má rí pé ẹni tó ń bú bàbá mi dáadáa, wọ́n lè má dá sí, torí mọ ẹni tó ti kú sórí ìdúró, mo lè ní kí tí sẹ́yìn kó fìdí jálẹ̀ kó kú, so it's better kó bú dáàdì mi kó máa lọ, wọ́n ní ohun kó déyàn bá fúrúgbìn ó máa ká, tí n bá bú Ọ̀ṣọ́fà wọ́n sì máa bú mi lọ́jọ́ iwájú, tí n bá dẹ̀ bú ẹni tó bú bàbá ní bàbá wọ́n sì máa bú bàbá tiẹ̀ náà, so yóò ṣe big deal. Ṣùgbọ́n gbà táwọn nǹkan ò rí ibi iṣẹ́ lọ tó ń ṣe gbogbo ẹ̀wòrú ajídára ẹ̀ ń sìn, nígbà tó wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi tí ó ṣe accountant tó wà ní ọ̀dọ̀ ní Banilos, tó kò mọ̀ pé mo mọ̀ òun, ìdájẹ́ orin ni bàbá àrà ọmọ ọkọ̀ tó fi kú ni, tó jẹ́ kúrò CAC tó wá gbèjà, tó ló ń gbèjà bàbá Ọ̀ṣọ́fà, ṣé ọ̀rọ̀ ni wọ́n yẹn ṣe àwọn èèyàn ó ti wọ́bi tó ti lè rí iṣẹ́ gbà, tó máa bá náìtì káàkiri, àfitọ́ ayé àfitọ́ ọmọ, tó bá ń kọrin lọ́wọ́ tó kú lórí stage nǹkan kí lọ fẹ́ ṣe sí ẹ̀. Ìmísí tó wà lára bàbá àrà ó ju tiẹ̀ lọ́nà, bàbá àrà ti lọ náà, gbogbo ọ̀yàn ló fẹ́ kọrin bàbá àrà ni wọ́n kọ́ lọ́dún mẹ́wàá pé ni, so nǹkan tó fún bàbá àrà ní ẹgbẹ́ náà wá tiẹ̀ ṣe imitation ló ń bá kiri, so ẹni tó bá dẹ̀ ń bá imitation kiri kì í ṣe genuine person, so àwọn tó pọ̀ tó wà lómi wọn ní láti dá wọn lóhùn no ní business pé àṣẹgbẹ́ gbogbo wọn à ń ṣẹgbẹ́, they are beggars, they are looking for what to eat, then bọ́ ṣe gbé káàkiri ní àwọn íńtánẹ́ẹ̀tì máa fún wọn lówó, ṣebí gbogbo yẹ kí n lè ṣe media house síbí ìnáwó, but nígbà tí mi ò ṣe lébi ìlànà everybody ń wá àwọn interview wọn máa lọ, mo lè ṣe media house, mo ní gbogbo machine gadget ẹ̀ wà lẹ́nu iPad gbogbo everything mo ní gbogbo ẹ̀,
but báwo làwọn ẹni ṣe fẹ́ jẹun lára ẹnìkan ṣe wá lọ́n confam kìnìkan kí ló confam ẹni tí ó níyàwó sọ́dọ̀ ẹni tó bọ́ ọmọ ọjọ́ sùn tó bọ́ ìyàwó rẹ̀ nìsùn tó bá ìyàwó single ministry tó tún bímọ fún ṣáwọn yẹn lè yàn ṣáwọn ilé èèyàn wọ́n ti deport ẹlẹ́nọjọ́ mẹ́ta bí adínúgbẹ̀yìn lọ́wọ́ lé àbí kiri kan ṣáwọn ilé èèyàn ẹni tó ń sunú mọ́tò ìyẹn òun ṣe big deal ọjọ́ tí mo pàdé ẹ̀ ní metro tó lọ sí olùṣọ́ àgùntàn kan ṣe ló ń pọ̀ lẹ́nu pẹ̀pẹ̀pẹ̀ ní ògbádùn so but ẹni tó fẹ́ gbèjà Ọ̀ṣọ́fà wọn rí nǹkan kan ṣe wọ́n lọ sí mi wọ́n lọ kú tẹ́ḿpà lọ́jọ́kọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe ibi ẹnìkan wá ẹ̀sìn tó ń káàkiri káwọn youth kan jáde bíi when you look at the book of us, 2 King 9 and 2 King 8, he said, your father satisfy you with whip. But this time around that we are all youth, we are going to satisfy you with a scorpion. Then at the end of the day, he now said, you know what? It can't be possible. I want you to be here. To be you to Jeroboam and Jeroboam. And at the end of the day, God perished. Because some of the body don't want you to take it to Jubile. She very House of Assembly in Nigeria. Tambuwa, at the Meji Bankole, I did all of them. In a lot more money companies saying you did all that. To buy the Meji Bankole in the airport, she loan you, come Pole, I want Abati, I want Arise Television, I want Verify, Good Lord Jonathan. These are the things. What do you do? You not tell it, want to press useless. So that is it. So question to Berisa is not foundation matters. Psalm 11 verse 3. We have it wrong in Celestia from the beginning. The foundation was not right. And he laid down. Ṣé gbà tó wọ́n pèsè lẹ́dẹ̀ Nàìjíríà wọ́n ní wọ́n lè operate until lẹ́yìn tó bá ṣe tó bá ní constitution. Àwọn bàbá Jálè Kòkò, bàbá Bàdà, bàbá Ọ̀ṣì gbogbo wọn they rally around. And they get us that 32 pages blue paper called the Constitution. But the church is bigger than that blue paper. It's bigger than that blue paper. Oh, I know where you know, Papa. Báwo la ṣe lè gbàgbọ́ àwọn family Ọ̀ṣọ́fà? Ta ló fẹ́ jẹ pastor tó máa gbàgbé wọn? They are going to give them their allocation. Mú bọ́ bẹ́ẹ̀ náà. Kò sí ìmọ̀ tó ń ṣẹlẹ̀ ní. Kò sí anybody tó defend Sẹ̀lẹ̀ tó mi. Kò sí anybody tí Sẹ̀lẹ̀ ká lára tó mi. Béèrè lọ́wọ́ wọn everywhere in the whole world. Kò sí church tí mo wọ̀. Tí mo gbowó jáde mẹ́rin náà eléyìí tí wọ́n ṣe yíò ń ṣe tuntun náà 2001 2002 ask the man in Bronx New York Adepoju lọ́bẹ̀rẹ̀ ọ̀hún they made a law that Prophet Marcus must not preach in any church, any celestial church in America. Yeah. So ẹni tó pè mí sọ fún mi wọ́n dẹ̀ send letter yẹn okay kò tí tásìkò tí fẹ́ lọ olùwàjẹ́ ìwọ̀n ló ní kí n máa wàásù ní America. Yeah, when I can show, I came in through Detroit. So when I entered through Detroit, I started from Detroit, I started a church everywhere until I got to New York, go to Chicago, everywhere. So I want to there. So 7 of them today, can you block the truth? It's not possible. Only because I don't like to I was asked, I was sent. Wọ́n rán mi níṣẹ́ yìí ni. Mi ò lè dá anybody lóhùn. Tó bá dúró síwájú mọ̀mọ́ story ẹ̀ tí bá nǹkan lọ sọ lórí internet. Ó ṣe kọ́kọ́ lọ ṣàgádágodo ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló fi lọ̀ mí ká tó ṣe àgádágodo? Kí ló fi lọ̀ mí? Ṣé ó win the case náà bí ó win case náà? Ó win ẹ̀ náà. Lately, of recent, obìnrin kan ní case in London. Gbogbo ṣẹ́ta ṣe pátápátá. Ní London tó wà bẹ́ẹ̀ wọ́n ti mú ní kéèsì fọ́kùnrin 24 times. Kéèsì ọgbẹ́ ìlú obìnrin ni àti win. A máa gbàdúrà Olúwa sọ̀kùn tá a máa ṣe. Nǹkan tó bá jọra la máa fi wéra. Tó bá bẹ́ẹ̀ kó ṣe wà ẹ́ ń sìn, wọ́n máa wọ shirt láti Monday to Thursday. Friday náà síkí, but àmọ́ ti Ondo State, àmọ́ ti Abẹ́òkúta, àmọ́ ti Kogi, àmọ́ ti Abuja, but Lagos town and gbé. So bó ṣe rí nìyẹn. Then gbogbo wọn ta ṣe ń pariwo lé lórí ìsìnbà foundation. Àwọn míì ò mọ bàbá wọn nínú àwọn tó jẹ́ olùṣọ́ àwọn ọmọ yìí. Àwọn ọmọ mi pẹ̀lú tẹ̀lé ìná fi gbéra. Then àwọn tó jẹ́ wòlíì ilé ni wọ́n wẹ̀ jù. Wọ́n dẹ̀ fẹ́ dàbí wòlíì Marcus. Kò lè possible now. Ṣé ìjọba ló máa lóhùn ọmọ mi? Ibi tá a bá wòlíì ìdè lọ́rọ̀ Nàìjíríà.
ṣe olúwa ló mọ̀ mí ni ilẹ̀ tó náà rà wọ́n ṣe gbogbo ẹ̀ lọ́jọ́ ilẹ̀ yẹn wà mẹ́ta rárá tó bá rẹ̀dì àti lọ́ta ilẹ̀ tó rẹ̀ níyàn ò tí ì ríta ó lè lọ́ta ilẹ̀ kó lọ gbowó ẹ̀ náà gbogbo lọ́wọ́ ilẹ̀ wà wọn ló lọ́wọ́ sọ pé igbó nígbà tí máa fi dé bí inú igbó náà náà pé bí fún mi farmland so ọmọdé ló ń ṣe ìgbà tó bá yá tó bá appreciate but tó bá dẹ̀ ríta wà lọ kó owó ẹ̀ fún but then ẹnìyẹn ké jáde pé ó fẹ́ ta lè ní ó fẹ́ ta property ẹ̀ lọ́ fi bá pàdé ibi prediction bí náà ti bá náà ó dẹ̀ gbé gbogbo òwe ẹ̀ wá gbogbo ìwé náà kò withdraw ẹ̀ adáláwùsá bá bẹ́ẹ̀ èmi náà nílẹ̀ síbẹ̀ mi ò tí ṣe àlọ́ ọbẹ̀ mi ò tí rò bó tó fẹ́ fi develop anything bẹ́ẹ̀ so fún church náà lẹ́bẹ̀ẹ́ mo dẹ̀ ti sọ 30 million ló wà lẹ́ẹ̀mẹ́ sí tàfi gbàwé tàfi ṣe sí ọ̀fọ̀ tàfi ṣe survey ìgbà ló wà mẹ́ so these are the things clear conscience fear no accusation. Anybody can say anything about Marcus. Come and test him. Come down and meet him in person. You know you met a man of God. A man who knows his left from his right. Anybody can say anything. Baba Elemajo Eloji, Baba Milo Amen. By 5 days time, my father will be 103. Then the brother died 112. Then the senior sister, Iyakuba, died in Ijodo. At the age of 120. Yeah, they're living. We live long in our family. I share it more to food. I would die a motivan and go share it all if you buy more cause anything. No motive, no musicari, no shagwe, me all laying. You ni babalawo mi o lenti mi Ọlọ́run kan ina ni. Nǹkan tó bá ti sọ fún mi ni ma ṣe. So gẹ́gẹ́ bí nǹkan tí olóòtú yẹn sọ yẹn. Kì í ṣe nǹkan tó right rẹpẹtẹ because foundation matters. Foundation matters. I don't insult of anything. Ẹni tó sọ fún wa pé ká dúró nú ẹ̀mí, òun náà ló tún sọ fún wa wípé òun forí ọ̀fẹ́ gbé. Ṣé orí ọ̀fẹ́ là ń lò ó sí? So ẹ̀rù kan jòkó wọ́n rò dáadáa náà. Ẹnìkan ṣì náà fún ẹgbẹ́ kó máa mú sìgá tó bá mú sìgá ó máa kú. Ok, pẹ̀lú ọ̀dẹ̀ tó yá ń sọ pé ó lè máa mú sìgá fún àìlera ara ẹ̀. Báwo lè ṣe tó pọ̀ yẹn? Is it from the same mouth or different mouth? 1 Thessalonians 3, from verse 10 to 21. Ó ní ẹni tí ò bá ṣiṣẹ́ kó má jẹun. Ní mo tún ṣàlàyé níbẹ̀ náà ẹ má panú ẹ̀mí, ẹ má kẹ́gun àsọtẹ́lẹ̀. So that's all. Ẹ ti sọ pé máa wáyé mọ́ ẹ̀dẹ̀ gáyẹ̀pẹ̀ blọ́ọ̀kì gáyẹ̀pẹ̀ bọ́ gbogbo ọ̀nà ká má lè lọ. Kó lè work. Pásọ̀ wọnú church, gbogbo church tutù lóró bí mo ajá. What do we expect? It's a burden on the prophet and the prophecy. Wọ́n pẹ́ nìkan ní sójà. Ó lé dẹ̀ wá ọ̀dẹ̀ sábà bẹ́bẹ̀dì. Nígbà tá a máa ní ó ti bọ́ṣọ àrùn ẹ̀ kúrò. Ó dáwọn olè tó wà pé àwọn ọmọ kan tó mú dání kí náà mú dání. I will call you a soldier nígbà security man. Can you employ body that is disabled as ẹni tẹ́sẹ̀ kan yọ lẹ́nu, ẹni tó jù yọ lẹ́nu, ká tó wá pè ní ká wá ló gba security guard. Is that a guard? How will he guide the place? I'm not dodging anything. Ṣebí court ìlàró sọ pé ní pastor. Supreme Court sọ pé ní pastor. Ilé tó ń tó fi kọ́ ìwọlé committee bàbá Banjo àtàwọn tó kún fà lọ́wọ́ sí àtúnretí ẹ̀. What is not Panadol cannot be Panadol. I'm not dodging anything. They know where I live. Àwọn kan yóò fàjà náà, káwọn náà mú tí mo jáde. Wọ́n lẹ́nìkan mọ bọ́ọ̀lù gbá. Wọ́n ní kí Osimhen dúró kẹ́lòmí wọlé. Ètò bá mọ̀ gbájò Osimhen náà ló máa wọlé náà. O ti rí ẹni tí ò gbádùn ní orí fíìdì tó ń gbá bọ́ọ̀lù rí ni. And if he has a headache, he will tell you no. God does not need anything from us but peace. God did not need anything from anybody. Peace of mind. Can live in peace. Then when you look at Genesis 15 verse 13, Genesis 2, 15 to 10 to 13, then Genesis Acts of the Apostles 17, from verse 24, 25, 26. Then Proverbs 12, 11, 12 and 13. Then Micah 4, verse 3. Then Job 39, 10. Job 1:14. Then Isaiah 7:25. He said everything. And when you look at what happened between Genesis 25, then Abraham was worried about his late childbearing. Then he now said, go back to such place and marry for my son Isaac. Then after leaving the place again, he now said, can you just see? The late to one need to watch you to Baba Elo.
later ó jẹ́ wá bí ìbejì nígbà tó bí ìbejì trouble ló tó wáyé Genesis 27 from verse 20 the same thing so pàtó dẹ̀ mọ́ wáyá ó ní mo gbọ́ pé bàbá ẹ̀ fẹ́ súre mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ ìyá ló ń gbàdúrà tí bàbá ń súre bàbá ló fẹ́ súre ìyá ń dàrú so ọjọ́ tí màdàrú máa parí gbogbo màdàrú tó wà ní Celestial máa settle every meal settle Celestial is not for family, not family. It's not a family church. Then Genesis 30 from verse 25. Only I've labored for all days. Nothing comes out of this. Labani lo won't live for me kankan. Wọ́n fẹ́ sọ the family thing. But Ọlọ́run ò gbà bẹ́ẹ̀. Wọ́n ti tán pé Ọlọ́run. Náà jẹ́ wá gbogbo ẹran tó wà ṣe ń bí. Ó wá ní tòótòótó lára. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pé fún wọn. Ẹran ìyá bí mẹ́ta. A ní tòótòótó méjì. Ìrìnàjò ní tòótòótó. Ibi Dáfídì ṣe Joseph ṣe rí nǹkan kúkúrú bẹ́ẹ̀ ni. Nígbà tó kúrò, nǹkan tó ti bàjẹ́ ní ronú àti túnṣe. Genesis 31, 32, 33. In 33, 6 to 10. Ó lóun láti lọ rí ẹ̀gbọ́n òun ká lè ṣe nǹkan tó bàjẹ́ yìí. Sẹ̀lẹ̀ yẹ kó ti wà l'Australia. Ó yẹ kí Sẹ̀lẹ̀ ti wà káàkiri gbogbo àgbáyé. Tó bá dé London, ojú àti ẹ̀. Ìdájí gbogbo àwọn olùṣọ́ àgùntàn lábẹ́òkúta everywhere. Wọ́n ṣe ń padà lọ sí London sí láti lọ máa fẹ́ àwọn ọmọ ìjọ káàkiri tí ò lọ́kọ. Tó yẹ kí wọ́n ṣiṣẹ́ fún. Àwọn náà ló tẹ̀ tó lọ fẹ́ wọn sí wọ́n fẹ́ máa fi wọ́n gbàwé. Lẹ́yìn tó níyàwó àtọmọ 5 síbí tó ṣe ń lọ London tó ń lọ Edward tó ń lọ Elephant tó ń lọ everywhere tẹ́wẹ́ ní tó jẹ́ ìjọ tó wà organize nìyẹn ṣé àwa organize bẹ́ẹ̀ yẹn olùṣọ́ àgùntàn tàbí bá níbi àgbèrè ṣé a lè jà fáwọn pípọ̀ wọ̀nyí sí him 636 ó ní ẹ̀yin olùṣọ́ àgùntàn ìpè àánú lélẹ́yìí ìpè àánú lélẹ́yìí lọ́lúwa fẹ́ pé wọ́n you look at Ezekiel 34 10, 11, 12 ó ní ẹ má ṣe olùṣọ́ àgùntàn àwọn olùṣọ́ àwọn ẹran mi mọ́ ẹ ti pa wọ́n jẹ. No training. Touch or no training. Then Benjamin, no training. Osakuro in Texas, Osakuro in Chicago. A lot of atrocity in his office. He didn't know anything. Tí Ọlọ́run bá pé bàbá, ṣé ó tún pọ̀ mọ́ ni? Ẹdínbó láti rí àwọn eléyìí inú sẹ́lẹ̀ náà. Okay. Mọ́sí orí Mọ́ládé tí ò wá ní ọmọ nǹkan. Ó ga o, ta ló mọ wá làjà ìjà àwọn Sẹ̀lẹ̀ báyìí? Torí bàbá Tibetan ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àti àwọn alàgbà tó ń ṣàgbèrè lóríṣiríṣi. Náà nǹkan tí bàbá Tibetan wá ń sọ lórí mátà yìí ni pé ṣé tí Ọlọ́run bá pe bàbá ṣó tún pe ọmọ ni? Because kìíní yẹn common gan ní gbogbo churches Nigeria. Gbogbo churches Nigeria náà bá ti rí jíò tó bá ti ń kúrò ń bẹ́ẹ̀ báyìí wọ́n ń jálẹ̀ fọmọ ní bíi pé ó ti di pé politics or I don't even understand what to call it. Anyway, àwọn Sẹ̀lẹ̀ ló máa lè dáhùn eléyìí àtàwọn ibi tó bá ti ń jálẹ̀ fún first born. Ọlọ́run ṣáà máa yọ wá lórí ọ̀rọ̀ religion Nigeria. Please don't forget to subscribe, like and share. Join us for the next video. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.